bẹ́ẹ̀ ni ojú la rí ẹ̀sọ́ ni kò rínú most of ìhàn àwèrè hàn kẹ́hìn rí ọkọ̀ ó rò pé náà ń rẹ́rìn ni ẹ̀ ṣe kẹ́hìn rẹ́rìn o ọ̀nì múrin yìí o pé pàápàkùn dẹ̀dẹ̀ ọ́ pé kèṣe kéèjé mú ọ nǹkan ní múrin yìí rò ní èsì kètè ọ̀nì kan fẹ́ ni èsì kètè ọ̀nì kà á fẹ́ kọ́ fẹ́ ni ọlọ́ọ̀nì kẹ̀kọ́ ní í yọ lórí alápìta ọ̀nì kan lè mi àti ẹ̀ ṣàkéhùn lánàá kò sọ fún mi wọn àtì mí mọ́lé wọn àsanwó ẹ̀bà mi sí station mo á rò pé ìjọka àṣàkéhùn bẹ́ẹ̀ ni èrò ẹ̀bà ń èrì mú kò mí kẹjẹ mi jẹun kọkàn mi balẹ̀ ṣùgbọ́n ọyọ rèé ó sanwó ẹ̀bà mi sí station ọ̀nì mò ń rìn ṣá torí pé ìdílé ó ẹ̀ mọ̀ pé èsì kété ń ké ilé ó ṣe ilé ó duyè olóògùn ìduyè ni pé ilé ó bá joyè olóògùn á pàdánù wàá sanwó ẹ̀bà mi sí station ṣíwo rò pé kété ilé ó ṣe ni ìyá náà mọ̀ níyan àpàrọ̀ ni náà ká gbà á sílẹ̀ ayò kú síbẹ̀ àbí n kì í Joseph kò ti mú kú sọ́gbà ẹ̀ràn níjẹ́ ìyá náà yóò kú síbẹ̀ wàá sanwó ẹ̀bà mi sí station èló sẹ̀ ẹ̀ lọ́ rẹ̀ èló sẹ̀ ẹ̀ lọ́ òpin rẹ̀ kò fẹ́ sanwó ẹ̀bà mi sí station ọ̀gá ó dẹ̀m tìlẹ̀ láyé wàá sanwó ẹ̀bà mi sí station a kù sí mi ẹ̀ ní ìyẹn olólùfẹ́ mi hàn oṣù ayọ̀ oṣù ìdùnnú oṣù ìgbéga oṣù àlùbáríkà láàjẹ́ kékeré o àárí jẹ àárí tajé ṣe àárí ná àárí lò ebi àpá o òyàn agbé alọ o àbọn kíná àkàtújọ òjòjò àṣẹ o ìyá kà á mọ̀sọ̀ rárá rìn ọdún oṣù tuntun náà ládẹ àmọ́sẹ̀ àjáde àpẹ̀dín ọmọràn àpẹ̀dín ìlà ìlera àpẹ̀dín ẹbí àpẹ̀dín o náà ni mo kí n wà kó oṣù tuntun